Ìwọ tó bá rí fídíò yìí wò, mo kí ọ kú oríire, má wulẹ̀ gbé kúrò nítorí pé fídíò yìí máa ṣe ọ́ ní àǹfààní. Bẹ́ẹ̀ ni, á jẹ́ wípé Ọlọ́run ló jẹ́ kó pàdé fídíò yìí nítorí mo máa tú àwọn àṣírí kan láìpẹ́ yìí. Ìwọ tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ ń wo fídíò mi ni, gbìyànjú kó o dẹ̀ share fídíò yìí o, kó o dẹ̀ follow mi. Tó o bá ti follow mi o. Ìwọ tó o bá dẹ̀ follow mi tó share fídíò yìí, ìrànlọ́wọ́ máa dìde fún ọ láìpẹ́ yìí. Àmín ni mo fẹ́ kó o ṣe, kó o type àmín rẹ, ọwọ́ tó fi type àmín ẹ̀ lórúkọ Jésù wàá fi rí àánú gbà, wàá fi gbá ire mú. Sórí ọwọ́ tó fi type àmín yìí tó fi share fídíò yìí káàkiri sí gbogbo gúrùpù àdúrà tó wà. Mo gbàdúrà wípé ọwọ́ yẹn ò ní fi gbé ọmọ sí láyé. Mo gbàdúrà wípé ò ní fi gbókò ọmọ sí, ò ní fi gbé aya sí, ò ní fi gbé ọkọ sí, ò ní fi rí wàhálà. Bẹ́ẹ̀ ni àkóbá àdábà kò ní jẹ́ tiẹ̀. Ohun tí mo ń gbìyànjú àti lè sọ rèé o. Ìwọ tó ní ògo, gbìyànjú kó máa retí nítorí